ǹjẹ́ a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tún ti láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àròlé Bàbá 1010 TV2 ìkànnì tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó sì tún gbà wó bọ̀ látàrí ìròyìn àjàbalẹ̀ yìí tí a máa ń mú wá lójú mọ́ọ̀máwòrán yìí ní gbogbo ìgbà ìbẹ̀wò Elédùmarè ló ṣe bẹ́ẹ̀ tó dirí ẹwà fún àkùkọ tiwa mímọ̀ ṣe tàwa kọ́ bẹ́ẹ̀ ìfẹ́ àti àtìlẹ́yìn ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa náà ló tó ń gún wa ní kẹ́sẹ́ táwa náà fi dàbí ẹ̀dùn tá a fi ń rọ̀ bí òwe lórí ìkànnì yìí ẹ ṣeun á kí gbogbo ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa pé káàbọ̀ ẹ̀yin tẹ́ ti wà pẹ̀lú wa náà látọjọ́ tó ti pẹ́ èyàn látọdún gbọ̀nà àkí gbogbo yín náà pé ẹ kú àdúrótì àti ìfẹ́ gbogbo ìgbà tẹ́ ẹ ní sí wa ìròyìn fún ti àsìkò yìí òun náà lélẹ́yìí àyànfẹ́ Elédùmarè òun náà ní orúkọ oníròyìn yìí ẹ gbọ́ kókó tí ń bẹ nínú ìròyìn náà ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Ọpẹ́bọlò kì í ṣe wọ̀bìà àti akówójẹ gẹ́gẹ́ bí Ọbaṣẹ́kì òun ló sì fà á tí iye owó tó pè fún ètò ìṣúná ló ṣe ń kọ lẹ́nu níwájú àwọn aṣojúṣòfin ìpínlẹ̀ Èdò alága ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Èdò òun ló sọ ọ̀rọ̀ tó fi ṣe ègbè fún gómìnà ìpínlẹ̀ ọ̀hún. Látàrí ìmúrasílẹ̀ ọdún tó ń bọ̀ yìí mò ń rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti dín iye owó jálá epo bẹntiró kù sí 300 naira kí ìrọ̀rùn lè wà fún ọdún December àti January Bọ̀dé George òun ló sọ bẹ́ẹ̀. Lórí ọ̀rọ̀ ìmúrasílẹ̀ ọdún yìí náà la sì wà ẹ ṣọ́ra fún ìrìn àjò alẹ́ ní rírìn o kọmíṣánná fún àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Rivers ló rọ gbogbo àwọn arìnrìn-àjò bẹ́ẹ̀. Ọwọ́ ikọ̀ àwọn ọmọ ogun ilẹ̀ yìí ti tẹ àwọn ajínigbé ní ìpínlẹ̀ Plateau nígbà tí wọ́n gba oríṣiríṣi ohun ìjà olóró lọ́wọ́ àwọn ajínigbé náà. Àwọn Fúlàní darandaran yìí mà ti ṣe bẹ́ẹ̀ dọ́kọ̀ délé dánímọ̀ báyìí o ọ̀gá sójà kan náà dojú ìjà kọ ni wọ́n bá gbé ẹni tó jẹ́ olórí wọn ní tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ ní ìpínlẹ̀ Nasarawa. Arákùnrin tó jẹ́ àgbẹ̀ Kwaba kan ló ṣe bẹ́ẹ̀ ṣubú lulẹ̀ nínú oko rẹ̀ tó sì jáde láyé ní ìlú Àbújá lásìkò tó ń kó èrè oko náà lọ́wọ́. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Ọpẹ́bọlò kì í ṣe wọ̀bìà àti akówójẹ bí Ọbaṣẹ́kì òun ló sì fà á tí iye owó tó ṣe létò ìṣúná tó fi ń kọ lẹ́nu níwájú àwọn aṣojúṣòfin ti ìpínlẹ̀ Èdò ẹni tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Èdò òun ló sọ̀rọ̀ náà láti fi ṣe ègbè fún gómìnà ọ̀hún. Alága ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Èdò èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Jarrett Tẹ̀nẹ́bẹ̀ ó fi ìròyìn náà léde lẹ́yìn tí fídíò kan tó ń jà rìnrìn káàkiri orí ayélujára nínú èyí tí a ti rí gómìnà ìpínlẹ̀ Èdò Monday Ọpẹ́bọlò tó ti ń ṣe bẹ́ẹ̀ kólòlò lásìkò tó ń pe iye owó tó kọ gẹ́gẹ́ bí ètò ìṣúná tọdún 2025 bá a ṣe múròyìn náà fún wa ní òwúrọ̀ yìí nínú èyí tí gómìnà ìpínlẹ̀ Èdò náà tí ó ti ń kólòlò látàrí iye owó tí ètò ìṣúná rẹ̀ jẹ́ 605 billion èyí tí ó ṣe ní ètò ìṣúná ṣùgbọ́n tí owó náà ti ń kọ lẹ́nu lásìkò tó ń kà síta fún àwọn ilé ìgbìmọ̀ asòfin èyí ló wá fa wuyewuye táwọn ènìyàn káàkiri tí wọ́n ti ń fi ojú ọ̀tọ̀ọ̀tọ̀ àti ojú yẹ̀yẹ́ tí wọ́n fi ń wo gómìnà ìpínlẹ̀ Èdò náà tí ó wá mú kí alága ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Èdò Jarrett Tẹ̀nẹ́bẹ̀ tó wá fi ohùn léde wípé ẹ wò ó gómìnà ìpínlẹ̀ Èdò Ọpẹ́bọlò kì í ṣe wọ̀bì àti wọ̀bìlíkì bẹ́ẹ̀ ni kò ní òye lórí bí wọ́n ṣe lè kó owó àbí ṣe owó báṣubàṣu ní ìpínlẹ̀ Èdò wọn ló sì fà á tó fi jẹ́ wípé iye owó tó ń kà jáde lẹ́nu náà ó ní kò sí màgòmágó níbẹ̀ tó sì fi ń kọ́ ọ lẹ́nu ó ní tó bá ṣe wípé ẹni tó jẹ́ oníjìbìtì àti olójú kòkòrò wọ̀bìà ó ní gómìnà ìpínlẹ̀ Èdò ni ó ní ọ̀rọ̀ náà ò já gere lẹ́nu rẹ̀ torí kò ní kọ́ lẹ́nu bẹ́ẹ̀ ni kò ní kọ́ létè bí ti wù kó mọ̀ ó ní gbogbo ẹ̀yin tẹ́ bá wá ń gbé ọ̀rọ̀ náà káàkiri tẹ́ ń ṣe yẹ̀yẹ́ gómìnà ìpínlẹ̀ Èdò a jẹ́ wípé ìròrí yín òun ló ṣe bẹ́ẹ̀ tó kù díẹ̀ káàtó ó nítorí kò sẹ́ni tí ò lè ṣe àṣìṣe àti pé lórí ti ọ̀rọ̀ yìí gómìnà náà ló jẹ́ alákòyàwó tí ó sì jẹ́ onínú mímọ́ olówó funfun èyí tí kò ní màgòmágò kan láti jí owó ìpínlẹ̀ Èdò kó tó sì ń ṣiṣẹ́ rẹ̀ ní takuntakun tó bá wá jẹ́ pé fídíò ọ̀hún ó ní ẹ̀yin fẹ́ jókòó tì tẹ́ fẹ́ máa fọn rere rẹ̀ káàkiri a jẹ́ wípé ìròrí yín ó ṣe bẹ́ẹ̀ ó
ó kù díẹ̀ káàtó. Jarrett Tenebe tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Edo òun ló sọ̀rọ̀ náà láti fi ṣègbè fún gómìnà Okpebholo. Látàrí ìmúrasílẹ̀ ọdún tó ń bọ̀ yìí, mo ń rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti dín iye owó jálá epo bẹntiró kan kù sí 300 naira kí ìrọ̀rùn lè bá gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fún ọdún December àti January tó ń bọ̀ lọ́ọ̀kan yìí. Bọ̀dé George òun ló sọ èyí di mímọ̀. Ẹni tó ti fìgbà kan jẹ́ igbákejì alága fún ẹgbẹ́ òṣèlú PDP jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà, Bọ̀dé George òun ló pe ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ìpèníjà náà nínú ètò ti sọ di mímọ̀ lásìkò tó ń bá wọn oníròyìn sọ̀rọ̀. Ibẹ̀ ló ti ṣàlàyé wípé ó ń rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti pé òun ti ń pè é níjà láti rò dáadáa lórí ọdún tí ń bọ̀ yìí, ọdún December àti January, wípé kó ṣe àdínkù bá iye tí owó epo jálá kan tí ò jẹ́ wípé kó gbé e sí owó tó tó 300 naira kí ìfọ̀kànbalẹ̀ àti ìrọ̀rùn pẹ̀lú ìdùnnú kó lè wà fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórí ètò ọdún tó ń bọ̀ yìí. Bọ̀dé George ló sọ èyí di mímọ̀ gẹ́gẹ́ bí ó sì jẹ́ kálékáko káàkiri orílẹ̀-èdè Nàìjíríà báyìí wípé iye tí wọ́n ń ta jálá epo bẹntiró kan ó jẹ́ 1,100 naira láwọn apá abòmíì tí wọ́n sì ń tà ní 1,200 naira. Èyí ló wá ní kí Bọ̀dé George wá ní bí eléyìí tó bá mú àdínkù bá fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ọmọgógó nǹkan yóò tiẹ̀ tún wálẹ̀ láàrin December sí January yìí títẹrú tọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ ṣe ọdún pẹ̀lú ìdùnnú nínú ètò wọn tún ti ṣe bẹ́ẹ̀ súre fún ẹni tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí torí pé ó ti mú ìdẹ̀kùn bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ní ìṣèlú ó tún tẹ̀síwájú wípé ẹni tó jẹ́ ìyàwó ààrẹ orílẹ̀-èdè yìí Olúrẹ̀mí Tinubu òun gan tó gbangba sùn lọ́yẹ̀ láti lè fi owó ìrànwọ́ kún ọ̀rọ̀ owó epo yìí nínú èyí tí ó ti mú kí ìdẹ̀kùn kó bá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní tó fi lè mú Olúrẹ̀mí Tinubu tó fi owó tabua èyí tó jẹ́ bílíọ̀nù kan náírà fún ilé ìwé gíga láti fi ṣe àtìlẹ́yìn fún wọn. Ó ní kí wọ́n ní ó burú mbẹ̀ nínú kó náà ṣe bẹ́ẹ̀ kó gbọ́n ọwọ́ sáwò lórí ọ̀rọ̀ owó epo bẹntiró yìí nínú èyí tí ó ti mú ìrọ̀rùn bá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Bọ̀dé George ni mo sọ èyí síwájú ààrẹ Bọ́lá Ahmed Tinubu torí mo mọ̀ wípé elétí ìgbọ́ ni yóò sì wá nǹkan ṣe sí i láti lè mú àdínkù bá iye tí jálá epo bẹntiró kan yóò jẹ́ kí ìrọ̀rùn lè wà lásìkò ọdún December àti January fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Lórí ọ̀rọ̀ ìmúrasílẹ̀ ọdún yìí náà la sì wà báyìí. Ẹ ṣọ́ra fún ìrìn àjò alẹ́ ní rírìn. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Rivers ló rọ gbogbo àwọn arìnrìn àjò bẹ́ẹ̀. Ẹni tó jẹ́ kọmíṣánná àwọn agbófinró ìpínlẹ̀ Rivers Mohammed Mustapha òun ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ lásìkò tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórí ìmúrasílẹ̀ ètò ààbò fún ọdún tí ó ń bọ̀ lọ́kọ̀ọ̀kan yìí. Ibẹ̀ ló ti wá sọ di mímọ̀ wípé òun lọ gbogbo àwọn olùrìn àjò ní ìpínlẹ̀ Rivers pé kí wọ́n ṣọ́ra kán sì jìnnà fún ìrìnàjò alẹ́ pàápàá jùlọ láwọn ojú òpópónà bíi Èlélé sí Òmèrèlù àti ọ̀pọ̀ sí Elele ní ìjọba ìbílẹ̀ Ìkwéré tí ń ṣe ìpínlẹ̀ Rivers. Ó sọ dímọ̀ pé àwọn ọ̀nà wọ̀nyí tí wọ́n dárúkọ yìí ó ti di ibi tí àwọn oníṣẹ́ láabi ajínigbé àti afẹ̀míṣòfò tí wọ́n fi ń ṣọṣẹ́ ní gbogbogbà láti ti sọ di ibùba tiwọn. Ó ní lójú ọ̀sán àǹbẹ̀lẹ́dùmarè ni wọ́n fi ń kọjá lójú ọ̀nà náà ká tó wá sọ wípé alẹ́ bí Elédùmarè bá sì wá ń sọ ni ẹ jẹ́ káwa náà ká máa ṣọ́ra wa o ká jìnà sí ìrìn àjò alẹ́ lásìkò ọdún yìí. Ó ní gbogbo ipá àti akitiyan àwọn òun náà làwọn ti ń sà lórí bí ètò ààbò tó péye yóò sì wà ní gbogbo ojú òpópónà tí òun kà kalẹ̀ yìí. Ó ní ṣùgbọ́n bí Elédùmarè bá ń sọ ni ẹ jẹ́ káwa náà máa ṣọ́ra wa o. Àwọn agbófinró wà níbẹ̀ ní digbí lóòótọ́ ṣùgbọ́n ẹ̀yin náà ẹ kíyèsára ẹ jájọ ṣiṣẹ́ ìpapọ̀ káyà ikọ̀ ojú ni alákànfin sọrí kẹ́ẹ̀sì gbọ́ ìmọ̀ràn àti ìkìlọ̀ láti jìnnà sí ìrìn àjò alẹ́. Nígbà tí ó tún tẹ̀síwájú ó ní àwọn ti ní ìtàkùrọ̀sọ pẹ̀lú ẹni tó jẹ́ olórí àjọ fìjìláńtẹ́ ní ìpínlẹ̀ ọ̀hún nínú ìtàwọn náà ti fọwọ́ mẹ́wàá sọ̀yà pé àwọn yóò jọ ṣiṣẹ́ papọ̀ láti ṣe àtìlẹ́yìn lórí bí wọ́n ṣe jẹ́ kí àdínkù kó bá àwọn ajínigbé
àti agbésùmọ̀mí tí wọ́n da gbogbo òpópónà náà láàmú. Nígbà tí Mustapha ó tún tẹ̀síwájú ó ní nínú ìwádìí tí àwọn ṣe àwọn ikọ̀ fìjìláńtẹ̀ kan èyí tí wọn ò sí nínú ikọ̀ náà mọ́ ṣùgbọ́n tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ ó ní wọ́n ti jingiri nínú ìwà ọ̀daràn ọ̀hún tí wọ́n fi ń jí àwọn ènìyàn gbé ní gbogbo òpópónà náà tó sì ní àjọṣepọ̀ àti àjọsọ tó mọ́yán lórí ó ti wà láàrin ikọ̀ agbófinró ìpínlẹ̀ ọ̀hún àti ti fìjìláńtẹ̀ láti fi páńpẹ́ òfin mú àwọn oníṣẹ́ láabi náà èyí tí wọ́n fi ojú ọ̀nà náà ṣe iṣẹ́ burúkú ọwọ́ wọn. Ọwọ́ ikọ̀ àwọn ọmọ ogun ilẹ̀ yìí ti tẹ àwọn ajínigbé ní ìpínlẹ̀ Plateau tán sì gba ọta àkàìmọye lọ́wọ́ àwọn méjèèjì. Ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí tí wọ́n pè ní the 3 Division Nigerian Army tó jẹ́ ti Operation Safe Haven ó ní wọ́n ti fi páńpẹ́ òfin mú àwọn oníṣẹ́ láabi méjì tán jẹ́ ajínigbé ní agbègbè tán pè ní Rafiki General Area ìjọba ìbílẹ̀ Basa ní ìpínlẹ̀ Plateau gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ agbẹnusọ ikọ̀ àwọn ọmọ ogun ọ̀hún Major Samson Shakam èyí tó ṣe fún àwọn oníròyìn ó sọ di mọ̀ wípé àwọn ọ̀daràn méjì ní èyí tó forúkọ wọn lédè Mohammed Musa àti alájọṣepọ̀ rẹ̀ Malam Hassan Samaila ó ní ọwọ́ bà lásìkò tí wọ́n ṣe ìrìn àjò tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ pé àwọn wà lára àwọn arìnrìn àjò nínú èyí tí wọ́n ti di ọta ìbọn àkàkà ìmọye sínú àpò tí wọ́n sì ń gbé lọ ṣe ìrìn àjò kó tó di wípé àwọn ọmọ ogun lẹ̀ yìí wọ́n ṣe àyẹ̀wò sí inú ẹrù wọn náà nígbà tí wọ́n sì jẹ́wọ́ wípé àwọn fẹ́ lọ gbé àwọn ọta ìbọn náà tó fi mọ́ ìbọn ìléwọ́ fáwọn agbésùmọ̀mí ètò wà ní ìpínlẹ̀ Kaduna àti Zamfara ní nígbà tí ọwọ́ sì ti wá bà wọ́n báyìí wọ́n ti wà ní àkóló àwọn tó sì ń ràn wọ́n lọ́wọ́ láti lè ṣe àwárí àwọn tó kù tí wọ́n jọ ń wu ìwà burúkú yìí láti dẹ̀wọ̀n àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà láàmú. Àkàkà ìmọye ọta ìbọn ó ní wọ́n bá nínú àpò wọn tí wọ́n sì sọ di mọ̀ wípé gbogbo ẹ̀ báyìí ó ti wà lákòóló àwọn o àtàwọn ọ̀daràn náà. Àwọn Fúlàní darandaran yìí mà ti ṣe bẹ́ẹ̀ dọ́kọ̀ délé dánímọ́ báyìí o. Ọ̀gá sójà ni wọ́n dojú ìjà kọ ni wọ́n bá fi páńpẹ́ òfin gbé ẹni tó jẹ́ olórí wọn ní ìpínlẹ̀ Nasarawa. Níṣe ni àwọn mọ̀lẹ́bí olórí Miyetti Allah ti ẹ̀ka ti Nasarawa eyín Bello Bodejo ó ní wọ́n ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ àti ọ̀gágun fáwọn ọmọ ogun ilẹ̀ yìí láti tètè síjú àánú wò wọ́n lórí ọ̀gá àwọn Miyetti Allah náà Bello èyí tí àwọn ọmọ ogun ilẹ̀ yìí tí wọ́n ti fi páńpẹ́ òfin gbé báyìí láti bí ọjọ́ méjì tó ti wà ní àtìmọ́lé wọn. Gẹ́gẹ́ bí àbúrò olórí àwọn Miyetti Allah náà àbúrò olórí àwọn Miyetti Allah náà yún Sulaiman Waziri èyí tó ṣe fún àwọn oníròyìn ó sọ di mọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé ní ọjọ́ 9 inú oṣù tá à ń lò lọ́wọ́ yìí ní ìgbà tí àlòkù sójà kan ìyún sójà tó ti ṣe bẹ́ẹ̀ tó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ tó ní ìtàkùrọ̀sọ pẹ̀lú Fúlàní darandaran kan nínú ètí èdè àìyedè ti bẹ́ sílẹ̀ láàrin àwọn méjèèjì tí àlòkù sójà ọ̀hún tó sì ṣínà ìbọn bolẹ̀ bo àwọn màálù náà nínú ètí ọ̀gọ̀rọ̀ màálù tán ti ṣe bẹ́ẹ̀ tán ti jáde láyé èyí ló sì wá fà á tí ẹni tó jẹ́ Fúlàní darandaran náà tóun náà fi ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí olórí àwọn sí ọmọ ogun ilẹ̀ yìí tẹ́lẹ̀ tó ti jẹ́ pé ajagun fẹ̀yìntì náà nínú èyí tí wọ́n ti ṣe ajagun fẹ̀yìntì náà léṣe èyí ló sì wá bí ọ̀rọ̀ náà tó fi dènà tó nínú èyí tí ajagun fẹ̀yìntì tó ti ṣe bẹ́ẹ̀ pàṣẹ fún àwọn ọmọ ogun ilẹ̀ yìí ikọ̀ náà wípé kí wọ́n wá fi páńpẹ́ òfin gbé arákùnrin tó jẹ́ Fúlàní darandaran náà àti màálù àtẹni tó ní màálù rẹ̀ tì wọ́n má tì mọ́lé. Báyìí ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe fi páńpẹ́ òfin gbé arákùnrin tó ṣe ìkọlù sí ọmọ ogun tó ti fẹ̀yìntì náà lẹ́nu iṣẹ́ ogun náà. Nígbà tí ọ̀rọ̀ náà wá ń di ariwo níṣe ni àwọn mọ̀lẹ́bí Fúlàní tí wọ́n gbé màálù rẹ̀ àti èyí tó wà látìmọ́lé ni wọ́n wá lọ bẹ́ẹ̀ tó jẹ́ olórí wọn èyí tán pè ní Bello Bodejo ní Nasarawa èyí tí ó wà ní ọ́fíìsì rẹ̀ ní Maliya ní ìpínlẹ̀ Nasarawa ọ̀hún wípé kó dákun gẹ́gẹ́ bí adarí tá a mọ̀ yìí sí ẹ wá bá wa pẹ̀kẹ́ lọ́rọ̀ yìí kẹ́ ẹ sì dákun dábọ̀ kẹ́ ẹ bẹ̀bẹ̀ kí wọ́n lè fi arákùnrin náà sílẹ̀ pẹ̀lú dúkìá rẹ̀ tó jẹ́ màálù rẹ̀ tí ń bẹ ní àtìmọ́lé wọn
nígbà tí arákùnrin tó jẹ́ ọ̀gá àwọn Miyetti Allah náà tó náà dá sí ọ̀rọ̀ ọ̀hún ní ṣe náà bá ń ra òun náà mú tí wọ́n sì fò náà sí àtìmọ́lé wípé ìwọ lọ̀gá wọn ìwọ ló tó gbangba sùn lọ́yẹ ó dáa máa bọ̀ àti wọ àtọ́ni tó ń ṣìpẹ̀ fún tó fi mọ́ dúkìá yín tí ń ṣe màálù tó jọ yín lógún ẹjọ́ máa bọ̀ ní àtìmọ́lé báyìí náà ṣe fi olórí àwọn Miyetti Allah náà tán tí òun náà mọ́ gbága àtìmọ́lé tó sì jẹ́ wípé ó ti sùn bíi ọjọ́ mẹ́ta látìmọ́lé ọ̀hún. Sulaiman Waziri ó ń tẹ̀síwájú nínú àlàyé wípé àwọn gbìyànjú láti ṣe àbẹ̀wò sí ọ̀gá àwọn ọ̀hún ṣùgbọ́n àwọn ọmọ ogun lẹ̀ yìí kọ̀ wọn ò jẹ́ kí àwọn rí i sójú tí wọ́n lé àwọn padà ní tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún òun ló wáyé ní agbègbè Tundun-Wada ìjọba ìbílẹ̀ Karu ní ìpínlẹ̀ Nasarawa nínú ètí wọ́n ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ọmọ ogun lẹ̀ yìí àti ọ̀gá àgbà àwọn ọmọ ogun lẹ̀ yìí pé ẹ dákun ẹ dábọ̀ ẹ tètè yọ̀ǹda ẹni tó jẹ́ olórí àwọn Miyetti Allah yìí torí wípé kò ṣẹ̀ bẹ́ẹ̀ ni kò ròyìn kí ló dé tẹ́ wá fi sí àtìmọ́lé báyìí lásìkò tá a fi ń kórè yín jọ àwọn ọmọ ogun lẹ̀ yìí ẹ̀ka ti Nasarawa náà wọn kò tí ì fohùn kankan léde o ṣùgbọ́n níṣe ni olórí àwọn Miyetti Allah náà àti ọ̀daràn tó fi mọ́ ẹni tó ní màálù pẹ̀lú màálù gan fúnra rẹ̀ ni gbogbo wọn wà ní àtìmọ́lé ní gbàgà àwọn ọmọ ogun ilẹ̀ yìí báyìí. arákùnrin tó jẹ́ àgbẹ̀kọ̀ àbá kan ló ṣe bẹ́ẹ̀ tó déédéé ṣubú lulẹ̀ nínú oko rẹ̀ tó sì jáde láyé nílùú Àbújá. arákùnrin tó jẹ́ àgbẹ̀ tí wọ́n pe orúkọ rẹ̀ ní Abaku Barnabas ó ní ó ṣe bẹ́ẹ̀ tó kú sínú oko rẹ̀ ètò wà ní Gawu ní ìjọba ìbílẹ̀ Abaji ní olúùlú ilẹ̀ tí ń ṣe Àbújá. nínú àlàyé tí olùgbé agbègbè náà tó jẹ́ alábàágbé Abaku Samson Dajuma ètò ṣe onílọ́jọ́ sátidé ẹ̀ta lọ sẹ́yìn ó ní ìṣẹ̀lẹ̀ náà wáyé nígbà tí Abaku àtàwọn ọmọ rẹ̀ méjèèjì tí wọ́n wọ inú oko láti lọ rè kí èrè oko wọn lọ láti lọ rè kó èrè oko wọn èyí tí ó ti so fún wọn nígbà tí wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́ báyìí ó náà sọ di mọ̀ pé Abaku Barnabas ó dédé ṣubú lulẹ̀ tó sì wó lulẹ̀ èyí tí ó mú kí ọmọ rẹ̀ sáré gbé ọ̀kadà wánú ìlú kó ké gbàjarè nílé tí wọ́n ti gbé ọkọ̀ láti lọ fi dóòlà ẹ̀mí arákùnrin náà ìgbà tán gbé dé ilé ìwòsàn wọ́n sọ di mọ̀ wípé òkú lẹ́lẹ́jà ń ta eléru rẹ̀ ti ṣe bẹ́ẹ̀ ó ti sungi nínú ìròyìn tó tún fara pẹ́ èyí ní ìjọba ìbílẹ̀ Àbájì náà bákan náà ní ṣe ni Gíndé Ọlọ́run méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ó náà ti tẹ̀rì sínú omi ńlá alagbalúgbú omi lásìkò tó ń darí bọ̀ láti ìpínlẹ̀ Niger wá sí ìlú wọn tí ó jẹ́ Àbájì ní olúùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá. ǹjẹ́ báwo ni ọ̀rọ̀ ikú àwọn méjèèjì ṣe jẹ́ àwọn aládùúgbò náà sọ di mímọ̀ láti ẹni tó jẹ́ aládùúgbò wọn ó sọ di mímọ̀ wípé àwọn Gíndé Ọlọ́run méjì nínú ìta ti rí Zulkifu Abdullahi àti arákùnrin tí ó porúkọ tiẹ̀ náà ní Shuaibu Abubakar ó ní wọ́n lọ ṣiṣẹ́ ní agbègbè tán pè ní Chekenebi ìjọba ìbílẹ̀ Lápáyì ní ìpínlẹ̀ Niger gẹ́gẹ́ bí iṣẹ́ àkọlé wọ́n sì ti parí iṣẹ́ ọ̀hún lásìkò tó ń darí padà bọ̀ ó ní wọ́n gun ọkọ̀ ojú omi ṣùgbọ́n tó jẹ́ pé ẹni tó jẹ́ awakọ̀ ojú omi náà ó ní kò tí ì mọ ọkọ̀ náà wà dáadáa nínú ètí ọkọ̀ òun fi ní ló fi láàyàn tó sì ṣe bẹ́ẹ̀ dà wọ́n nù sínú omi ńlá alàgbàlúgbú nínú ìtàwọn méjèèjì tí wọ́n ti dágbére pé ayé yìí ó dìgbò ṣe nínú abúlé kan ṣoṣo Àbájì ó ní ìṣẹ̀lẹ̀ láabi náà ló ti ṣẹlẹ̀ ní ọjọ́ kan ṣoṣo ní abúlé ọ̀hún. ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ̀nyìn náà ní àyànfẹ́ Elédùmarè akí gbogbo ẹ̀yin tí ẹ bá wa gbọ́ pé ẹ ṣe ẹ kú àdúrótì oníyàn ṣe ọlọ́kà ṣe ẹ̀yin tí ẹ bá wa jẹ́ ẹ kú àìbínú Elédùmarè yóò máa wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa gbogbo ìròyìn tá a mẹ́nubà yìí èyí tó bá kàn yín jù ń bẹ́ẹ̀ ẹ bá fi sínú comment section bákan náà tẹ́yìn bá ní ìròyìn kan àbí ẹ fẹ́ polówó ọjà yín tájú ó fi ń gbúgbàjẹ́ ní wàràǹsẹ̀sà lórí ìkànnì yìí ẹ máa gbé bọ̀ wá sí ọ̀dọ̀ wa àwa náà bá yín fẹnu sí i á fi tiwa gbé tiyín ẹ̀yin náà fi tiyín gbé tiwa á jọ pé kọ́ ọmọ lùbọ́ papọ̀ àjọ lè jọ file wa ṣebùgbé bíi ti ṣẹ̀ṣẹ̀ fún lórúkọ ẹni tó jẹ́ olóòtú àrólé baba 1010 TV lórí ìkànnì yìí a kí yín pé ẹ kú àtàárọ̀ á tún máa fayọ̀ pàdé bó bá dọ̀là ó dàárọ̀ oorun ayọ̀ ọ̀nà làásùn.